Ẹ kálẹ́. A kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire. A kí ládéládé, a kí lóyèlóyè. A kí gbogbo ajúnilọ tí ń bẹ ní orí ètò. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. A kí gbogbo ajìjàǹgbara pátápátá pé ẹ kálẹ́ o. A kú dédé àsìkò yìí. A kú bójọ́jọ́ ṣe rí. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ lé share button kọ́wọn èèyàn hàn darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ bá wa gbọ́ lé share button. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí agbára ṣẹ́gun rẹ̀. Ẹ káàbọ̀ sí orí ètò. Fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí. Mo kí ẹbí wọn lápapọ̀ wípé wọ́n kú lédè ìyá rere tó lọ. Mo kí gbogbo ẹbí Mr. Kóìkí lápapọ̀ lẹ́ẹ̀kan sí wípé wọ́n kú lédè ìyá. Wọ́n kú ìsàárò ìyá dáadáa. Gbogbo wa la mọ̀ wípé iṣẹ́ tí ìyá wa Olúrẹ̀mí Táwàkálítù Alájà Olúrẹ̀mí Táwàkálítù tí wọ́n ṣe, gbogbo wa la mọ̀ pé kò lè parẹ́ láé. Gbogbo wa la mọ̀ nítorí pé bàbá ìyá wọ́n kó ipa tó jọjú dáadáa kí ìyá náà, ṣùgbọ́n a ṣì ń padà bọ̀ wá kí ẹbí wọn dáadáa. Kì í tí ń ṣe alẹ́. A sì ní ètò pàtàkì tí a nílò láti ṣe. Bí ẹ ti ń wọlé, ẹ bá gbọ́ lé share button. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ wọn tó nílẹ̀. Àmì àṣẹ Èdùmàrè. Níbo la ń lọ lálẹ́? Gbogbo wa láti máa wo title program wa yẹn. Ilẹ̀ Yorùbá. À ń pe ẹ̀yin ládéládé, à ń pe ẹ̀yin lóyèlóyè. À ń pe ẹ̀yin tí ẹ di ipò ìjọba mú. À ń pe ẹ̀yin tí ẹ di ipò ìjọba mú. À ń pe ẹ̀yin landlord, ẹ̀yin landlady, à ń pè yín. Tó bá lọ ṣẹlẹ̀ tán, ẹ má jẹ́ kó dìgbà tá a ṣẹlẹ̀ tọ́lọ́mọ ò ní mọ́mọ́. À ń pè yín. Ó ń jọ Yorùbá ní ó ń jọ gàté, ó ń jọ kinní kan gàté. Ẹ rí pé ó ti ń jọra díẹ̀díẹ̀ ń sìn. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire. A ní bìlí pé by this time around iná ti jó lórí kókó. A nílò àti fẹ́ kọ́ pé kọ́bọ̀ fúnra wa mọ́. Bàbá mi ní wọ́n ò ní dá wa lóhùn. Ẹ jẹ́ ká ṣáà máa pè wọ́n. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká máa pè wọ́n. Ṣèbí ibi tá a bá ti ń pè wọ́n, àwa náà à ń kọ ìtàn tiwa kalẹ̀ ni. Tàfá Adéoyè lọ́jọ́ kìíní àná. Tàfá Adéoyè kékékékéké. Bàbá yẹn jà. Ó sa gbogbo ipa tí ó lè sa. Ṣèbí ìtàn ń sọ nípa Tàfá Adéoyè wádé ní. Ó tẹ̀ sí jẹ́ pé Yorùbá ò kì í celebrate ohun gan tó bá yẹ kó máa celebrate. Àwọn tó yẹ ká máa ké pè, àwọn tó yẹ ká máa gbóríyìn fún,
Tafa Adéoyè ó jẹ́ number 1 lára wọn torí pé Tafa Adéoyè fẹ̀mí ẹ̀ kalẹ̀ fún ọmọ Yorùbá, fún ọmọ káàárọ̀ òjíire. Ẹni tó bá mọ ìtàn Tafa Adéoyè kán lọ béèrè fún dáadáa. Tafa Adéoyè kò sí nǹkan tó fi yàtọ̀ sí olóyè Májàsọ́lá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá náà ló jà lọ́jọ́ náà lọ́hùn nígbà tí àwọn ìjọba gbé táàsì lérí àwọn àgbẹ̀. Bàbá náà jà fitafita, ó kojú Nàìjíríà àmì nígbà yẹn. Ó sa ipa tó lè sá kó tó dìbò jáde láyé, bó tẹ̀ ṣe jẹ́ pé orí ọ̀rọ̀ náà ló bá lọ. Ǹjẹ́ kàkà kí tó yẹ kí Yorùbá máa celebrate irú àwọn bẹ́ẹ̀, ní rí àwa ọmọ Yorùbá ká celebrate wọn, tó dẹ̀ kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó náà. Ní ìkóríta tí a dé yìí, ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àdúgbò sádúgbò, ìlú sí ìlú, mo nílò wípé a nílò nǹkan kan this time around. Kí ni nǹkan tí a nílò? Ó ní drone. Lọ́wọ́n inú igbó wa, at least ìlú kọ̀ọ̀kan ó yẹ kán lè ra drone ó kéré tán 2 sínú ìlú kọ̀ọ̀kan níkòríta tá dé yìí. Nítorí pé tí a bá ń sọ pé a fẹ́ dúró de èèyàn kan pé kó wá gbà wá kalẹ̀, ẹ má jẹ́ ká tanra wa tí wọ́n fi máa pa everybody tán tí ò ní kú ẹyọ kan. Amẹ́ríkà wọn bọ̀ wá gbà yín kalẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin tíṣẹ́ yẹn ò bá yé, ẹ̀yin lẹ̀ máa pariwo America come to our rescue, America come to our kinní kan. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lórí ètò pẹ̀lú wa, tẹ́ bá ń gbọ́ wa loud and clear, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀. A lo earpiece ni, so a mọ̀ bóyá ẹ ṣì ń gbọ́ wa. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ wa, ẹ jẹ́ ká mọ̀. Ẹ bá wa tẹ yes tẹ́ bá ń gbọ́ wa. So bí mo ṣe ń bá lọ, Amẹ́ríkà ò ń bọ̀ wá gbà yín kalẹ̀, àwa ni ká gbára wa. Ẹni ó ń bọ̀ ẹni àwọn láńdẹ̀dì láyé àtijọ́, nísìnyí tí a bá fojú tó wọ́n máa pa everybody tán. Ní Okun ní Kogi State, wọ́n ló mọ bí tí wàhálà ti dé bá wọn lọ́wọ́lọ́wọ́ náà. Wàhálà tó dé bá Kogi State lọ́wọ́lọ́wọ́ now, ẹ ṣé gan ni sà, ẹ ṣé gan ni sà, ẹ ṣeun. Wàhálà tó dé bá Okun ní Kogi State lọ́wọ́lọ́wọ́ náà. Àwọn ọmọ Yorùbá ẹ já dìde o. Kò sí ìjọba kankan tó bọ̀ wá gbà wá o. Ẹlẹ́gbẹ́jẹgbẹ́, ẹ̀yin tẹ́ ṣì ń tẹ̀lé olóṣèlú, bó tẹ̀ jẹ́ pé drone nìkan lẹ máa ní kàn fi ṣe empowerment fún yín. Ẹ̀yin tẹ́ ní senator ní constituency yín, bó jẹ́ drone empowerment. Mo ní bílí pé ìkóríta tá dé drone empowerment tẹ́ bá request this time around lọ́wọ́ wọn, ó bẹ́tà ju kán ra ẹ̀rọ ata fún yín o. Nítorí pé ẹ̀mí tó bá wà láyé ló ń dójú ráyè pé òun fẹ́ lo ẹ̀rọ ata.
ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ní Kogi lọ́wọ́lọ́wọ́ ní Kwara ní títí lọ dé Kwara. Bẹ́ẹ̀ ni express Èkó wọ́n ti padà síbẹ̀ fún ẹ̀yin tẹ́ tí mọ̀. Ẹ rí i pé wọ́n sáńbẹ̀ nígbà kan sẹ́yìn express Èkó Ìbàdàn to Lagos ní ọjọ́ Monday tí àwa ń travel adébẹ̀ a ṣe àwọn fídíò kan wípé tí ẹ bá wo àwọn péjì wa ẹ máa rí àwọn fídíò yẹn bẹ̀ tí a sọ wípé a need drone lọ́wọ́n inú igbó wa. Ẹ má ṣì mí gbọ́ o, èmi ò sọ wípé a need ẹ̀ látọwọ́ àwọn tó wà ní diaspora o, ẹ má ṣì mí gbọ́. Ohun tí mò ń sọ ni wípé ìlú kọ̀ọ̀kan lásìkò yìí wọ́n ti need drone. Ìlú ara mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí lénìí mo ti pè wọ́n. Ohun ẹyọ kan tí ẹ lè ṣe báyìí ni pé ẹ lọ ra drone ó kéré tán ẹ ra méjì. Èló ló ń ta drone? Aṣàmọye tẹ fi ń ṣe patí tẹ bá fẹ́ ṣe patí. Eléyìí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò ń ṣe nǹkan tí diaspora fẹ́ wá bá wa ṣe. A need the drone lọ́wọ́n inú igbó wa right now. Àwọn drone tó confam kì í ṣe yẹ̀yẹ́ drone o. At least tá bá sì lè ra drone tó lọ sí 2.5 million ish ó sì máa ṣe iṣẹ́ tá à ń fẹ́. At least eléyìí tí iléeṣẹ́ wa ń lò lọ́wọ́ náà fún ẹ̀ tí ẹ ti rí ẹ máa mọ̀ pé nǹkan tó ń pè ní drone yẹn tí ẹ bá fly ẹ̀ kó lọ sínú òfurufú tán tó pé tí wọn ò ní rí á dẹ̀ gbé gbogbo àwa tá wà ní ìsàlẹ̀ ó máa gbé wa tán ni ó máa gbé everybody tán ni. Iṣẹ́ tẹ bá ran òun lá lọ jẹ́. Mo níbìlì pé the best thing tí a lè ṣe right now òun ni ká tẹ ọkọ get drone náà. Tá bá get drone yẹn tí a fi shadow gbogbo àwọn inú igbó wa tá bẹ̀rẹ̀ sí fi monitor at least lílù kankan a máa fly a máa fi wo everything tó ń lọ lọ́wọ́n inú igbó wa. From there tá bá tiẹ̀ kọ́kọ́ wá mọ̀ tẹ́tí mọ bí tí àwọn ará ibi bá ìfarapamọ́ sí irú ìlú bẹ́ẹ̀ wọ́n máa mọ the next step láti ṣe. Bóyá àwọn ọlọ́dẹ ìbílẹ̀ yín lẹ máa gbé dìde lírú ìlú bẹ́ẹ̀ tí ẹ ní kan lọ bá yín kojú wọn. Torí pé mi rò bóyá lè pé agbófinró Nàìjíríà kí wọ́n lọ ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ nítorí pé gbogbo wa la mọ̀ pé àwọn ará ibi báyìí wọ́n ní bàbá ìsàlẹ̀ tó jẹ́ wípé àwọn gọgọgọgọ ló ní Nàìjíríà tí gbogbo wa mọ̀ àfi tá bá fẹ́ parọ́ tanra wa. Kí ni mò ń sọ ni wípé ní ìkóríta tí a dé yìí ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ó kéré tán a gbọ́dọ̀ ní drone méjì. Ẹ bá mi share ètò yìí. Ìwọ tí o bá nífẹ̀ẹ́ ìran ẹ tí ilẹ̀ Yorùbá jẹ́ lógún tí o wá kí ogun ja ilẹ̀ Yorùbá because mo ní believe pé another method ní ìta tó lè lò kí ìlú kọ̀ọ̀kan tiẹ̀ kọ́kọ́ lọ ní drone yẹn ká tiẹ̀ kọ́kọ́ mọ ibi tọ́wọn ará ibi báyìí wà náà ká tó wá mọ ìgbésẹ̀ tá máa gbé. At least tá bá ti ní drone tó ti ń bá wa monitor every day by day a máa mọ àsìkò tọ́wọn ará ibi báyìí fẹ́ wọlé a máa mọ ibi tí wọ́n fara pamọ́ sí láwọn inú igbó wa. Ká tiẹ̀ kọ́kọ́ ṣe yẹn ná because ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ká tanra wa o. Amẹ́ríkà ò lè rescue wa o. Èmi ò sí lára àwọn tó ń sọ pé bóyá wọ́n fẹ́ wá kó resources wa o. No o, ẹ má ṣe mí gbọ́ o.
èmi ò sí lára wọn o ṣìjẹ́ tí n bá ń sọ bẹ́ẹ̀ ṣé resources ṣé mo àǹfààní wo ni resources Nàìjíríà ṣe fún mi tẹ́lẹ̀ gold wa àǹfààní wo ló ṣe fún mi epo wa àǹfààní wo ló ṣe fún mi kò sí ṣùgbọ́n ẹ má jẹ́ ká tanra wa ẹ má jẹ́ ká fòrí lẹ kọ́bọ̀ lójú fúnra wa. The game master tó wà lé ìdí ìbàjẹ́ Nàìjíríà British gbogbo wa la mọ̀ ta ni ó colonize America tẹ́ni kó wá rescue yín ta ló colonize ẹ̀ ṣé kìí ṣe the same British tó colonize wa náà ló colonize ẹ̀ ìjọ possible kí ẹni tó jẹ́ ọ̀gá America kó wá allow America kó wá rescue Nàìjíríà nígbà tó mọ̀ pé ìdí ìbàjẹ́ yẹn lòun ti ń jẹun ẹ má jẹ́ kán tàn yín ẹ má jẹ́ kán tàn wá dóòbí ebi ò tẹ̀ sí lára àwọn tán lè tàn ẹ má jẹ́ kán tàn wá kò sí anybody wọn tó ń bọ̀ wá rescue wa o wọ́n ń parọ́ tàn yín ni o wọ́n ń parọ́ tàn yín ni o wọ́n tún gbé ìṣe wọn dé nìyẹn o during the Jonathan regime the same thing náà ló ṣe o the same thing ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni tí bá parọ́ ẹ máa já mi ní comment section ẹ já mi ẹni mo parọ́ the same America ló ń sọ wípé wọ́n ń pa Christian ní Nàìjíríà tí wọ́n threat Jonathan tí wọ́n fi tàn lọ tiwọ́ ẹ̀ síwèé ẹ bá rántí game plan ni o ẹ má jẹ́ ká dúró dìgbà tí Amẹ́ríkà kan torí mo rí gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ń jáde síta tẹ́ ń tẹ kinní kan gbáṣe ǹjẹ́ ẹ̀yin gan ìjẹ́ ọwọ́ ẹ̀yin tẹ́ ń pariwo yín gan ṣọ́wọ́ yín gan mọ́ tó ń bá sọ̀rọ̀ Nàìjíríà lénìí gbogbo ẹnu lèmi lè fi sọ́ńtè mi o bí a rí wọn lójúkorojú à ń sọ fún wọn ṣọ́wọ́ tí yín gan mọ́. ìgbà tí ẹ fẹ́ lé ẹnìkan lọ́jọ́ kìíní àná ṣèbí ẹ mọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ jí tẹ lò ìgbà tí Buhari wá débẹ̀ tó sọ gbogbo ẹ̀dá rúdurùdu kó tó di pé àbúrò ẹ̀ bàbá wa aṣíwájú tó wá gbàjọba náà tí gbogbo ẹ̀ tó kó wá fọ́jú papọ̀ kí ló dé tẹ́ ẹ lò the same method tẹ́ ẹ lò lákọ̀ọ́kọ́ yẹn ẹ má jẹ́ kán fi wá play òṣèlú mọ́ gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ fi Yorùbá nation náà tẹ́ fi ń compromise Ọlọ́run rí nọ́mbà ilé yín o ẹ̀yin Ọlọ́run rí yín o ẹ ṣèjọ́ bàbá mi Amẹ́ríkà ò lè ẹ̀pù wá inú mi ti ẹ̀dùn pé ó tètè yé yín torí gbogbo àwọn tá à ń bá sọ báyìí ó dàbí ẹni pé àmọ̀kọ́ tá à ń sọ kò sí láyé yìí àwa fúnra wa la máa gbára wa kalẹ̀ ṣé dúdùn inú Amẹ́ríkà ni kẹ́ bọ́ kó olùkọ́ ẹrú ókè ẹ jẹ́ ká fi Burkina Faso ẹ jẹ́ ká fi ṣe example Burkina Faso bọ́ kó olùkọ́ ẹrú Amẹ́ríkà ń bínú wípé wọ́n bọ́ kó olùkọ́ ẹrú ẹ ṣé wọ́n ṣẹ́ ìpè fún àwa Yorùbá ni tí gbogbo Nàìjíríà bá tẹ̀ ń pariwo kì í ṣe bí Yorùbá ló yẹ because mi ìwà mọ̀ túmọ̀ pé ẹni our talented kí wá ní ìtumọ̀ azin kí ló wá dé tí ọ̀rọ̀ kì í yé wa ẹ wo Burkina Faso ó bọ́ kó olóko ẹrú Amẹ́ríkà ń bínú wọ́n ń dẹ gbogbo ọdẹ láti mú bọ̀bọ̀ Traoré yẹn ẹ lọ wo ẹ jẹ́ ká fúnra wa ẹ wo nǹkan tí bọ̀bọ̀ yẹn ti gbé ṣe ní Burkina Faso náà fàdá òdìdè nǹkan kí ni wọ́n ń ṣe wọ́n ń bínú bọ̀bọ̀ yẹn wọ́n tún fẹ́ ṣe bí wọ́n ṣe Gaddafi lọ́jọ́ kìíní àná ló èmi ń dúpẹ́ pé Amẹ́ríkà intervene because wọ́n lè intervene náà kó wá jẹ́ pé ní ìgbà yẹn ni Ọlọ́run wá máa lo ẹni tó bá máa lò bí sábàbí láti fọ́jú gbogbo ẹ̀ papọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká tanra wa o
Amẹ́ríkà ò lè rescue wa o. That is point number 1. Point number 2, Amẹ́ríkà tí gbogbo yín ń pariwo, ṣé ẹ rántí wípé Amẹ́ríkà ò lè wọnú Nàìjíríà kó sọ pé òun fẹ́ assist Nàìjíríà láì ṣe wípé Nàìjíríà gọọmẹ̀ntì mọ̀ sí. ṣé ẹ ti gbàgbé àbí? Under democracy kò sí Amẹ́ríkà ò lè wọ ìlú kankan kó sọ pé òun fẹ́ lọ rescue ìlú kankan láì ṣe pé bóyá ìjọba ìlú yẹn mọ̀ sí. A sì ní ìjọba ológun náà ní Nàìjíríà kó má sọ pé ìtorí ẹ̀ ní Amẹ́ríkà ò fi ní take order Nàìjíríà kó tó wá. So ẹ má jẹ́ ká tanra wa. Ẹlẹ́gbẹ́jẹgbẹ́ from this time around ẹ bẹ̀rẹ̀ sí ní máa dáwó, ẹ lọ ra drone kó bẹ̀rẹ̀ sí ní máa monitor àwọn igbó tó wà nílùú yín. Ìwọ tó bá ní ipá, tó bá ní agbára tí o lè fi rà fún ìlú ẹ, èló náà ló ń tà á, èló ló ń tà á, èló ni wọ́n ń tà á. Owó ìdákọ̀mú ni là ń gbà tẹ́ bá fẹ́ ṣe pàtí yín. Àmọye táwọn èèyàn fi ń ṣe pàtí ìgboro. Mo ti rí èèyàn báyìí ládùúgbò mi tó ná 50 million naira sórí pàtí. 50 million naira. So irú ẹni bẹ́ẹ̀ tó bá lè avoid láti ra drone 5-10 fún ìlú ẹ̀ kò tí ṣe nǹkan tó pọ̀ jù. Kò tí ṣe nǹkan tó pọ̀ jù. Abẹ̀yìn ni, arọ̀ yín ni, a need drone lọ́wọ́ inú igbó wa. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gẹ̀ẹ́tì yẹn ná. Ká mọ bí táwọn ará ibi báyìí farapamọ́ sí. Ní Ondo State, Ọ̀yọ́ State, Ògùn State, Lagos State, Ọ̀ṣun State, Èkìtì State, Kogi State, Kwara State. Ẹ jẹ́ kí ìlú kọ̀ọ̀kan lọ gẹ̀ẹ́tì drone. Àti nílò drone. Ìkóríta tí a dé yìí, ìkóríta tó ní ewu ni, tó ní ewu ńlá. Gbogbo pé bóyá gbogbo àwa kan a lọ jókòó sí sórí afẹ́fẹ́ à ń pariwo kìnnì kan ìgbà ṣe ta wá ń gba ọ̀rọ̀ Trump bẹ́ẹ̀ ní gbagba ọtí. Rubbish ni everybody yín ṣe. Gbogbo yín pátápátá ìranù ni ẹ̀ ń ṣe nítorí pé ogun tó ṣì ń jà wá kò tí ì fi wá lọ́rùn lẹ́nu nìyẹn. Ẹni tó lóun fẹ́ wá gbà wá tó bá délé nítorí wá gbà dúdùn inú tèmi ni. Ṣùgbọ́n my question is that ṣé ó ń bọ̀ wá gbà yín lóòótọ́? Ṣé ìṣe pé wọ́n tún fẹ́ tàn yín lẹ́lẹ́kejì? Nítorí pé àtọ̀nidó ni ìjọba Amẹ́ríkà. Wọ́n ń sọ lẹ́ẹ̀kan sí mo tún sọ èmi ò sí lára àwọn tó ń pariwo pé bóyá wọ́n fẹ́ wá gba resources wọn. Resources tí mi ìjàǹfààní ẹ̀ tẹ́lẹ̀ ọba àgbà kan gbà kí ló kàn mí. But tẹ́ bá lọ gbá research dáadáa ẹ máa rí i pé ẹ̀tàn ló wà ń bẹ̀. Ẹ̀tàn ló wà ń bẹ̀. Ẹ̀tàn ló wà ń bẹ̀. Ẹ má jẹ́ kán tàn yín. Ẹ jẹ́ ká gbára wa. Ẹ jẹ́ ká gbára wa àwa ọmọ káàárọ̀ oòjíire. Ẹ jẹ́ ká gbára wa. Ẹ jẹ́ ká gbára wa. Mo fi ń yé yín tí ìjọba bá ń gbọ́ pé ó ti ń dún gbàsgbò nù bóńbí. Ẹ jẹ́ kán wá máa rán sójà wọn tó fẹ́ wá pa gbogbo wa. Ẹ jẹ́ kán máa rán wọn bọ̀. Torí pé tá a bá ti kọlu ìjọba ìkóríta tó ta dé yìí a fẹ́ defend ìlú wa ni. Ẹ já lọ get drone ní gbogbo àwọn ìlú wa. Ìgbà yẹn gan la wá máa mọ ẹni tó ń ṣe wá nínú Bọ́lá Ahmed Tinubu àti Gúnmi. Bẹ́ẹ̀ni ẹni tó ń ṣe wá nínú Bọ́lá Ahmed Tinubu àti Gúnmi a máa wá mọ̀. Ẹ jẹ́ ká lọ ra drone lọ́wọ́n ìlú wa.
ọ̀rọ̀ mi ta lẹ́yìn ó dá lérí drone. Ẹ̀yin kan á wá máa sọ wípé kí wá nídìí tí mo fi gbé bàbá wa Ọ̀nìrìṣà sí ojú àwòrán wa. Ó nídìí nítorí pé ó ní ìpinnu, ó ní àdéhùn tí bàbá ṣe fún wa ní oṣù mélòó kan sẹ́yìn tí a lọ visit wọn. Bàbá wa Àkíyísà Ọ̀nìrìṣà igbákejì Elédùmarè, bí ẹ ti múnú wa dùn lọ́jọ́ tí a wá sí ààfin yín, bàbá, a sì ń bẹ̀ yín ni o. Ó ti ń pẹ́ jù o, kábíyèsí Ọ̀nìrìṣà igbákejì Elédùmarè. Bàbá, mo wólẹ̀ forí adé o. Ó ti ń pẹ́ jù o, ó ti ń pẹ́ jù o, kábíyèsí, ó ti ń pẹ́ jù o. Lóòótọ́ ẹ ní ká ṣe sùúrù, ká ṣe sùúrù, ká ṣe sùúrù. Ẹ̀yin ń ṣiṣẹ́ lọ lábẹ́ aṣọ. Ẹ ní gbogbo aṣọ kan ló ń sá lóòrùn. Ẹ dẹ̀ tún sọ ẹ ní téèyàn bá fẹ́ mú ọ̀bọ, ẹ ní ó máa ṣe bí ọ̀bọ. Tó bá wá di pé ọ̀bọ tí a fẹ́ mú tí ó kàn tiẹ̀ wá ṣe bí ara ẹ̀ gan mọ́, tó ti wá gbére, tó ti ń sá lọ, àá lé ní o. Àwọn ará ibi báyìí ti surround wa o. Àwa dẹ̀ ń sùn ni. Kábíyèsí bàbá, mo fi àwòrán tí mo lò mo fi rán yín létí ní kábíyèsí. Àdéhùn tẹ́ bá wa gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire ṣe lọ́jọ́ náà lọ́hùn. Kábíyèsí bàbá, àbọ̀ yín láti ọ̀dọ̀ President Bola Ahmed Tinubu, mo mọ̀ pé ẹ lè sọ fún wa, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àdéhùn tí ẹ ṣe wípé ẹ ní never dalẹ̀ ọmọ Yorùbá. Àwọn ibì kan wà tí ẹ sọ̀rọ̀ dé tó pé tó ń surprise wa lọ́jọ́ yẹn. Ohun tí a wá ń bẹ̀ yín fún lálẹ́ ni wípé ó ti ń pẹ́ jù o kábíyèsí, ó ti ń pẹ́ jù o. Ipò tí Kogi State wà lọ́wọ́lọ́wọ́, ipò ìnira ni. Àwọn ọmọ Kogi State tí wọ́n jẹ́ Okun àti Ìyàgbà, Okun àti Ìyàgbà West, wọn ò lè sùn oorun 3 hours mọ́. Wàhálà àwọn ìdààmú ìpayé kékeré ó ti dé bá wọn ní Kogi, bẹ́ẹ̀ ló ṣe dé bá wọn ní Kwara State. Ẹ̀yin àgbàlagbà dẹ̀ pa lówe, ẹni ohun tó bá ti dé bá ojú, ẹni ó ti dé bá imú. Tó túmọ̀ sí wípé ikú tó ń pojú gbà ẹni, òwe ló ń pa fún ni o. Lẹ́tà tí wọ́n sì kọ sí Ondo State ní oṣù tó kọjá, ó wà ń bẹ̀, mo rí i pé àwọn èèyàn wa ò tún sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. Tó bá tún divert attention wa, wọ́n á tún fi opportunity yẹn, wọ́n á tún fi wọlé. Kò sí anybody tó gbé ìgbésẹ̀, kò sí ìgbésẹ̀ kankan lérí lẹ́tà tí wọ́n kọ sí Ondo State. Eléyìí tí wọ́n kọ sí ìlú kan tó wà ní ẹ̀gbẹ́ Ìsẹ́yìn, ìyẹn sì wà ń bẹ̀. Kò sí anybody tó gbé ìgbésẹ̀. Báwo ni bá ṣe dùn tó kí gómìnà Rotimi Akeredolu kó sì wà láyé lénìí? Báwo ni bá ṣe dùn tó? Kọ́lọ́n kó bá mi fọ̀run kẹ́ gbogbo àwọn tán nífẹ̀ẹ́ Yorùbá tí wọn ò wá kógun ja Yorùbá, tí wọ́n ti jọ́lọ́run nípè, kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ wọn.
ibẹ̀ láti rí ìyá ọ̀gá wa, ibẹ̀ náà láti rí ìyàwó bàbá Akíntóyè, ibẹ̀ láti rí ìyá olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, ibẹ̀ láti rí gómìnà Rótìmí Akérédolú, the former governor of Ondo State, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwo ni ìbá ṣe dùn tó kí gómìnà Rótìmí Akérédolú kó wà láyé lénìí, torí pé òun nìkan la rí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ò gbà fún Fúlàní ní ìgbà ayé ẹ̀. Kọ́lọ́run kó bá mi dẹ̀lẹ̀ ire fún wọn níbi tán bá wà. Bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, orí yín la ṣì wà sà, kábíyèsí bàbá. Bàbá tó tó bàbá, bàbá tó tó bàbá, nítorí pé látọjọ́ tí mo ti dé pálásì ìbílẹ̀, tí mo ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín, mo rí i pé kì í ṣe pé ẹ̀ ń sọ ọ̀rọ̀ dúndùn. Mo rí i pé kì í ṣe pé ẹ̀ kàn ń sọ̀rọ̀ láti pé kẹ́ fi protect ara yín ṣá lásán. Mo rí i pé ẹ nífẹ̀ẹ́ Yorùbá, ẹ nífẹ̀ẹ́ ìran yín. Nínú àwọn ọ̀rọ̀ yín ẹ sọ̀rọ̀ lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n bàbá, ẹ má jẹ́ kó pẹ́ jù. Àdéhùn tí ẹ ṣe fún wa, ẹ má jẹ́ kó pẹ́ jù. Kábíyèsí bàbá, kábíyèsí bàbá, kábíyèsí bàbá, ẹ má jẹ́ kó pẹ́ jù. Gbogbo agbára tí ẹ bá ní, ẹ fi bá Aṣíwájú sọ̀rọ̀. Ẹ fi bá Aṣíwájú sọ̀rọ̀. Èmi ò fi gbogbo ara gbẹ́kẹ̀lé sáìdì ibẹ̀ yẹn, ṣùgbọ́n tó bá jẹ́ pé sáìdì ibẹ̀ yẹn náà ni ìrànlọ́wọ́ ti máa jáde láti pé ká bọ́ kò nu wàhálà tá kó sí yẹn, inú mi náà á dùn. Inú mi á dùn. Kódà kó tiẹ̀ jẹ́ pé Amẹ́ríkà tí wọ́n ní wọ́n ń bọ̀ náà ló máa gbà wá kalẹ̀ lóòótọ́ lódodo, inú mi á dùn náà. Ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé irọ́ ló wà ń bẹ́ẹ̀, gbogbo wa la mọ̀. Àfi tá bá kàn parọ́ tanra wa, gbogbo yín kàn ń wò pé that is the only way, that is the only way láti pé ká bọ́ this time around. Kò sẹ́ni tó lè gbà wá tán, kò sẹ́ni tó lè gbà wá mọ́. Irọ́ ni. Àwa fúnra wa lè gbára wa. Bẹ́ẹ̀ ni. Lára ẹ̀ ni pé ẹ jẹ́ ká lọ ra drone. Ẹ̀yin kábíyèsí, ẹ̀yin orí adé lílẹ̀ Yorùbá, ẹ ṣe ìpàdé láòfin. Ẹ lọ ra drone sọ́wọ́n ìlú yín. Ó kéré tán ẹ ra méjì méjì. Àsìkò tẹ́ ń ṣe day lọ́wọ́lọ́wọ́ náà, torí pé táìmù ni àwọn ìlú kọ̀ọ̀kan máa ń ṣe day. Ẹ jẹ́ kán lọ ra drone. A nílò drone. At least ní Ìbàdàn expressway yẹn, drone 3, 4 ó yẹ kó wà bẹ́ẹ̀ yẹn tó máa ṣiṣẹ́ ní everyday by day. Ó yẹ kó wà bẹ́ẹ̀ tí ó máa ṣiṣẹ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa, ẹ̀yin tẹ́ ti bá wa share, mo kí yín. Ẹ bá wa share ètò yẹn, ẹ jẹ́ kó débi tó bá yẹ kó dé. Ẹ jẹ́ kó kàn wọ́n ládéládé wa lára. Ẹ jẹ́ kó kàn wọ́n olówó wa, àwọn tó ń lówó nílẹ̀ Yorùbá, àwọn tó ń di ipò kan sí kejì mú. Ẹ jẹ́ kó kàn wọ́n lára. A nílò drone ní gbogbo àwọn igbó wa. Ilẹ̀ Yorùbá ti wà nínú ewu o. Kogi State, ẹni tí wọ́n gbé báyìí lánàá,
wọ́n pa ọkọ bọ́n ṣe pa ọkọ tán wọ́n gbé ìyàwó àti ọmọ wọ́n gbé wọn lọ. Lọ́jọ́ tí àwa ń bọ̀ láti Èkó which is ọjọ́ Wednesday tí àwọn èèyàn kan lára àwọn tíìmù wa tí wọ́n ń bọ̀ láti Èkó ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n ròyìn oyè èèyàn tí wọ́n kó wọgbó lọ́jọ́ yẹn ní that very day tí protest kan fi ń lọ ńbàdàn tí ó dọ̀pù wá wà ńbẹ̀ yẹn. Wọ́n ròyìn ìbọn tí wọ́n yìn. Meanwhile àwa ò tí ì mọ̀ wípé same week yẹn ni wọ́n máa padà sí ibẹ̀ yẹn o. Táwa débẹ̀ táwa ń ṣe fídíò yìí pé ó yẹ kí drone wà nù igbó yìí. At least a ṣe fídíò yẹn ní ọjọ́ Tuesday. Ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ ní Wednesday. Ẹ jẹ́ ká wò síra bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin tẹ́ bá lọ wo fídíò yẹn ẹ máa rí déètì níbẹ̀ ẹ máa rí. Ẹ̀yin tẹ́ bá lọ wo fídíò yẹn lórí page ó sì wà lórí àwọn page wa. A ṣe ọjọ́ kejì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní operate padà. Ṣé ká sọ wípé àwa ti wẹjú ni? Because bí mo ṣe dé ibẹ̀ yẹn lọ́jọ́ yẹn kìíní yẹn kàn wá sí mi lọ́kàn ni pé but àwọn igbó agijù tó wà níbí báyìí ó yẹ kí nǹkan kan wà tá a máa monitor gbogbo àwọn igbó yìí náà. Ó dẹ̀ wá sí máìdí mi pé tàbí ó dìgbà tí àwọn people bá tó padà sí ojú ọ̀nà yìí ni. Tó pé tẹ́ bá wò ẹ́ rí pé láti bí oṣù bíi mélòó kan wọn ò tún operate níbẹ̀ yẹn mọ́ wọ́n sá. Unfortunately mo wá rò pé okay kí n tẹ̀ ṣe fídíò kí n sọ wípé àwọn inú igbó wọ̀nyí a nílò drone. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ń sọ mi ì sọ wípé ẹ̀yin diaspora ni kó wá ra drone síbẹ̀ o. Ẹ má ṣì mí gbọ́ o. Àwọn ìlú kọ̀ọ̀kan àwọn olóṣèlú wa nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ṣì wà nínú òṣèlú ẹ sá lọ bá wọn. Nítorí pé èmi àtẹ̀yìn la àti ní opportunity àti sá lọ o. Àwọn máa sá lọ ti wọn o. Tó bá ṣẹlẹ̀ tán wọ́n á sá lọ o. Wọ́n á sá lọ o. Lọ kó lọ bá chairman ìlú ẹ. Lọ bá House of Rep ìlú ẹ. Lọ bá gbogbo àwọn tó bá represent ìlú ẹ. Kẹ́ sun ẹkún sí wọn lọ́rùn yìí pé ẹ nílò drone tí a máa fi monitor wọn inú igbó wa. A nílò drone. Drone yẹn kó lè má yé yín o. Ṣùgbọ́n we tí a jẹ́ media a mọ iṣẹ́ tí drone ń ṣe. Nítorí pé pèrègèdè báyìí lẹ ṣe máa wo gbọ́ àwọn inú igbó yín. Tàbá yín ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ á gbé fún yín live and direct. Ẹ control àárín lọ a lọ bá yín shadow gbogbo ibẹ̀ ẹ dẹ̀ máa wò live. Gbogbo àwọn tó ń fara pamọ́ sí àwọn inú igbó yín gbogbo ẹ̀ ló máa tàn síta. Abẹ̀yìn ni o arọ̀ yín ni o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti pe ìlú mi lénìí. Wọ́n sì ń sọ pé wọ́n á gẹ̀bà sí mi pé wọ́n á pè mí padà. Ti pé youth leader ìlú mi. Youth leader o. This is the only solution. Ẹ lọ ra drone ó kéré tán ẹ ra méjì. Kó máa monitor àwọn inú igbó wa. Ó kéré tán nìyẹn o. Bí inú igbó tó wà nílùú yín bá ṣe tóbi sí bẹ́ẹ̀ yẹn lẹ ṣe nílò drone sí o. Mo bẹ̀ wá mo rọ̀ wá. Ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ̀dá owó àsìkò tẹ́ ẹ ṣe dé ní ẹ request owó drone níbi dé yín. Ẹ̀yin ìlú kọ̀ọ̀kan tẹ́ bá ń ṣe dé kò sí ìlú tí ò kì í ṣe dé. Owó náà lẹ dẹ̀ fi ń kó jọ. Lára àwọn nǹkan tí ẹ dẹ̀ lè fi owó yẹn ṣe this time around tó lè dáàbò bo ìlú yín òun ní kẹ́ lọ ra drone.
what we need this time around. mo gbàládùra pé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, àwa tuntun wá lálẹ́ àtúntò wá ké tọ̀tọ̀ o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bá ti máa ń ké àtúntò wá ké o, tó bá wù wá ká gbọ́, tó bá dẹ̀ wù wá ká kọ etí àìgbọ́ sí, màkànmákàn ni, ṣèbí ti Kogi ló délé ní tí àwa ń kégbe, ṣèbí ti Kwara ló délé ní tá à ń kégbe, ó ń bọ̀ wá kan gbogbo ibi, bẹ́ẹ̀ ni ẹ rò bóyá wọn ò ní wọlé sí everywhere ni díẹ̀díẹ̀ ni, ṣùgbọ́n gbogbo aládùúrà ẹ pé etí dídi kò ní pa wá o, okú àfojúdi kò ní pa wá o, àwa la máa lékè wọn ọ̀tá wa o, ẹ̀yin náà tẹ́ bá dẹ̀ ń compromise tẹ́ fi ilẹ̀ Yorùbá torí pé ẹ fẹ́ ní ṣéǹjì kan, torí pé àwọn kan ti promise yín lówó kan, ní Ọlọ́run ni ó kù yín ó kù Ọlọ́run, bẹ́ẹ̀ ni ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín o kẹ́ tó jáde láyé, èmi gan màá jèrè iṣẹ́ ọwọ́ tèmi kí n tó jáde láyé, bóyá mo fẹ́ bóyá mo kọ̀, bẹ́ẹ̀ ni gbogbo yín tẹ́ bá fi Yorùbá tẹ́ sọ ilẹ̀ Yorùbá da business, ẹ ní jẹ́ ènìyàn láyé yín, ọ̀tọ̀ ní kẹ́ náwó o, but ẹ máa wà láyé bí aláìsí, bẹ́ẹ̀ ni gbogbo yín tẹ́ bá fi ilẹ̀ Yorùbá tẹ́ fi ń compromise, ẹ máa wà láyé bí aláìsí ni, àdàbí tó bá jẹ́ wípé o ò mọmi ilẹ̀ Yorùbá rí àdàbí tó bá jẹ́ pé o ò fẹsẹ̀ kan iyẹ̀pẹ̀ tó wà lórí ilẹ̀ Yorùbá rí, àfi bẹ́ẹ̀ nìkan. Ire o, àtúnṣọ ilé náà o, tó bá wù wá ká gbọ́, tó bá wù wá ká má gbọ́, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ bá wa share sí gúrùpù community yín, ohun tí a pariwo lálẹ́ ẹ bá wa share sí gúrùpù community yín, ẹ bá wa share fún àwọn ọba tí ẹ mọ̀, ẹ bá wa share fún àwọn councillor yín tí ẹ mọ̀, wọn chairman, house of senate, house of rep, gbogbo wọn tí ẹ bá mọ̀, ẹ share fún wọn. A nílò drone, a nílò drone, youth leader ìlú yín tí ẹ mọ̀, ẹ share fún wọn, ẹ jẹ́ kó kàn wọ́n lọ́wọ́, gómìnà state yín tẹ́ mọ̀, ẹ share fún wọn, ẹ jẹ́ kó kàn wọ́n lọ́wọ́. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ná, ká get drone sọ́wọ́n ìlú wa. Ogun ò ní ja ilẹ̀ Yorùbá o, ẹni tó bá wá ní pé òun kógun bọ̀ wá fi wá ja ilẹ̀ Yorùbá, àìrójú àìràyè á máa bá wọn ni o. Ire o, mo tún sọ ilé náà o, ó dàárọ̀ o, ó tún dọ̀la o. Tọ́lọ́run bá ní pé tó bá sì ní ọrọ̀ ọ̀fẹ́ láti gbé kọ́lọ́run sì kà wáyé títí dọ̀la, àtúwá ké, bẹ́ẹ̀ ni àtúwá ké bá ṣe máa ń ké ó ti yé yín, torí pé ẹni tó wù lọ́lọ́run jí sáyé, tọ́lọ́run bá ní ìwọ tó ń sọ̀rọ̀ yìí o ò ní àǹfààní ẹ̀ mọ́, kò sí kan tó lè bá lọ́run fà, tọ́lọ́run bá dẹ̀ ní pé ìwọ òun kan náà ló tún máa pẹ́ láyé tí wàá pẹ́, bẹ́ẹ̀ ni bó ṣe tún máa rí náà nìyẹn. So ọlọ́run ọba òun ló mọ àsìkò tó wù láti pa àti láti jí. Pé tá a bá ti sùn báyìí gbogbo ìgbà yẹn a ti dòkú, àmọ́ bí tá a wà mọ́, ọ̀tí tá a bá tó tún jí sáyé padà. So ọlọ́run tóbi lọ́ba, ọlọ́run bá kà mí yẹ títí di ọ̀la, àtún ní àǹfààní láti tún wá fún yín nílé tó tá a bá tún rí ibi tá a bá tún fẹ́ gbégbà ọgbọ́n tá a lè lò, ṣùgbọ́n ọgbọ́n ilé tí èmi ń sọ yìí o, ọgbọ́n yẹn
Ọlọ́run ló kàn fi sí mi lórí ní ọjọ́ tí mo fi ṣe fídíò yẹn pé a nílò drone lọ́wọ́ inú igbó wa. Ọjọ́ kejì ni wọ́n bẹ̀rẹ̀ operation bí tí mo ti ṣe drone tí mo ti ṣe fídíò yẹn. Ọjọ́ kejì the second day ni wọ́n bẹ̀rẹ̀ operation bí bẹ̀. Mo ṣe fídíò yẹn lọ́jọ́ Tuesday. I upload ẹ̀. Ó da ọjọ́ Wednesday ni wọ́n bẹ̀rẹ̀ operation ní Ìbàdàn expressway. Ẹ lọ wo fídíò yẹn náà ẹ máa rí pé kò sí rọ́lí ọ̀rọ̀ mi. Láì ṣe wípé bóyá èmi pẹ̀lú wọn jọ ṣe meeting. Ẹ wá wò bẹ́ẹ̀ yẹn. But torí pé mo ní opportunity àti máa kọjá ń bẹ̀ sí mo wá wò pé ó kàn wá sí mi lọ́pọ̀lọpọ̀. Àwọn inú igbó yìí ó dẹ̀ nílò monitor o. Mo wá ní okay, wá gbé fídíò jáde mo náwó láti inú mọ́tò. Mo ṣe fídíò yẹn. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá tẹ̀ wá ní pé kí fídíò yẹn kó wá jẹ́ sábàbí. The second day wọ́n bẹ̀rẹ̀ operation bíbẹ̀. So kí la wá ń sọ? So tó túmọ̀ sí pé kí ìlú kankan lọ get drone. Tá bá ti ní drone nílùú kankan, a máa mọ bí gan ta fẹ́ dojú iṣẹ́ kọ. A máa mọ bí gan tí a fẹ́ dá ojú ìjà kọ ní ọ̀wọ̀n inú igbó wa. Tán bá gbé èèyàn kan, drone ló máa sọ pé ibi báyìí ló wà. Drone la máa fi track wọn. Tí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ wa tán dẹ̀ máa gbéra tán máa fèsì ibẹ̀ láti lọ kọjú ìjà sí wọn. Owó tá ti gbé kalẹ̀ ó ti tó. Ẹ wo bàbá pásítọ̀ àti ìyàwó yẹn after 19 days tí wọ́n ṣe release ní ṣàná ni àbí jẹta tí wọ́n ṣe release wòlíì kan òun àti ìyàwó ẹ̀ after 90 days after ìgbà tó ń gba ransom tán wọ́n ṣe release wọn ṣé ìjẹta ó dàbí pé ìjẹta ló ń release wọn àbáná. Kò sówó tán bá ti wá gbé ẹnìkan a lọ máa talẹ̀ a lọ máa talé a lọ máa ta gbogbo property láti lè máa fi láti pé kọ́ máa ṣàpá wọn. Ẹlòmíì ẹ̀ tún sanwó ohun tán wọn á ti pa. Ọjọ́ wo la fẹ́ ṣe lè dá? Ọjọ́ wo la fẹ́ ṣe lè dá? Èyí kan wá ṣetán ilé ń dúró de Trump wo? Amẹ́ríkà yín wo? Ẹ má jẹ́ kán ẹnìkankan tàn yín. Àwa la máa gbára wa ńlẹ̀ kò sí ìlú kankan kò sí ìlú ẹ wo òmìnira ń ṣe ọ̀fẹ́. Gbogbo amúwá kẹjẹ́ ká lọ mọ̀ òmìnira ò kì í ṣe ọ̀fẹ́. Trump ṣé Amẹ́ríkà nífẹ̀ẹ́ Áfíríkà tó yẹn ni Traoré ó ń ṣe nǹkan tó dáa ní Burkina Faso lọ́dẹ̀ tó wá ń bínú ẹ̀ tó tún dá ọgbọ́n láti gbàjọba lọ́wọ́ ẹ̀. Ṣé wọ́n nífẹ̀ẹ́ wa náà nìyẹn? Ibẹ̀ lẹ ti máa mọ̀ náà àwọn ilé wọn ò nífẹ̀ẹ́ wa ẹ má jẹ́ kán tọ̀ wá pa. Tí wọ́n burú ju àwọn ará ibi báyìí gan lọ a máa fi gbogbo ẹnu sọ tí wọ́n ó burú ju tàwọn ará ibi báyìí lọ. Àwa fúnra wa ni ká defend ara wa. Àwa fúnra wa ni ká defend ara wa. Ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Ẹ má kàn sọ pé bóyá akàn jókòó sórí afẹ́fẹ́ akàn ń dán ẹnu. Ipa tí ibi tí mo kéré mọ̀ yẹn ipa tèmi náà ti kó tí gbogbo ọmọ Yorùbá wá gbéra gbogbo àwa táwọn alé tá bá kó ìwọ̀nba ipa tèmi ti kó náà ó ṣeéṣe kó má jẹ́ pé ibi táwọn yìí la máa wà. Ṣùgbọ́n ìgbà tó jẹ́ wípé ìwọ̀nba péréte ló ń sọ̀rọ̀ ìwọ̀nba péréte ló ń take action. Báwo ló ṣe máa work? Kò lè work náà. Kò lè work out of 100%. Agídí la fi rí 5%. Ẹ̀yin tó kù ẹ sì fẹ́ jẹ nínú ọlá Nàìjíríà. Wàhálà tí wàá délẹ̀ báyìí ìbò la fẹ́ ságbà. Peter dẹ̀ máa ságbà náà ni pé ká defend ara wa. Ẹ wo a ní rí jù báyìí fún ti alẹ́ ni.
ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa, ẹ̀yin tẹ́ bá wa like, ẹ̀yin tẹ́ bá wa comment, ẹ̀yin tẹ́ bá wa share. A ní much battery ní orí fóònù ni ò lè jẹ́ ká tẹ̀ máa response yín lẹ́ẹ̀kọ̀kan ọgbọ́n àkíyín. Ẹ ṣé gan ni àmọ́ lóore o. Ẹ kú ìfẹ́ ìlú bàbá yín, ẹ kú ìfẹ́ ìran yín, ọwọ́ tẹ́ fi wá ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí o. Ajínigbé ò ní bẹ́ yín lórí lọ o, ajínigbé ò ní bẹ́ ẹbí yín gbogbo àwọn olólùfẹ́ yín lórí lọ lágbára ṣe Èdùmàrè. Mo kí wa lẹ́ẹ̀kan sí, mo dẹ̀ kí ọ̀gá wa Mr. Ọláyẹmí Kóìkí lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo ẹbí wọn lápapọ̀ pé ọkùnrin lédè ẹni ire tó lọ. Kí wa ó dàárọ̀.